Kí la ń fìjà ṣe ní ayé tí a wà yìí? Ayé ẹyọ kan tí a wà, kò yẹ ká tún máa bára wa jà, kò sì yẹ kí a máa sọra wa di ọmọ ìyá Awùsá. Ìrẹ́pọ̀ ni Olúwa ní wípé ká máa fi bára wa gbé ní ayé tí a wà yìí. Ṣé lóòótọ́ ni wípé àwọn méjèèjì wọ́n ń jà? Ṣùgbọ́n kò sẹ́ni tó mọ̀ bí àwọn méjèèjì ṣe ń jà, àti pé kò dẹ̀ sí ẹni tó mọ ìdí kan pàtó tí àwọn méjèèjì tí wọ́n fi ń jà. Mo mọ̀ pé ẹ ti máa wò pé ta ni àwọn méjì tí à ń sọ yìí. Ẹ máa bá wa ká lọ kẹ́ lè gbọ́ kókó inú ìwé ìròyìn náà, kẹ́ lè mọ àwọn méjèèjì tí à ń sọ. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Èdùmàrè. Ọpẹ́ Ọmọ Ajíbóyè lórúkọ tèmi. Ẹ kú dédé wòyí níbikíbi tẹ́ bá ti ń wò wá, nílé lóko lẹ́yìn odi. Ìròyìn tẹ̀ wá lọ́wọ́ wípé Yínká Quadri àti Taiwo Hassan tí gbogbo wa mọ̀ sí Ògògó pé wọ́n ṣẹ̀ parí ìjà wọn ni o. Ìjà yìí ó ti wà lẹ́ẹ̀rín wọn fún bí ọdún 5 sẹ́yìn ni àwọn méjèèjì ni wọ́n ti ní gbọ́nmi sí omi ò tó. Ṣùgbọ́n wọ́n ti parí ìjà wọn, àwọn méjèèjì kò síjà lẹ́ẹ̀rín àwọn méjèèjì mọ́. Ìjẹ́ ẹ mọbi tí wọ́n ti pàdé tí wọ́n dẹ̀ parí ìjà wọn? Birthday Yomi Fábíyì ni àwọn méjèèjì ni wọ́n lọ o. Ibẹ̀ sì ni wọ́n ti parí ìjà wọn. Bàbá Àjọbíèwé òun ló bá wọn dá sí ẹ̀rín ọ̀rọ̀ náà kó tó di pé ọ̀rọ̀ náà ó lè yanjú o. Ṣùgbọ́n ìjà kò dáa, kò yẹ kí a máa bára wa jà. Kì í tún ṣe bí àwọn celebrity, kì í ṣe àwọn kọ́ ló yẹ kí wọ́n tún máa jà torí àwòkọ́ṣe ni àwọn jẹ́ sí àwọn kan. Lónìí ìròyìn ní ṣókí tí a mú wá fún yín rèé. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Èdùmàrè. Ọpẹ́ Ọmọ Ajíbóyè lórúkọ tèmi. Ẹ kú dédé wòyí lẹ́ẹ̀kan sí i. Ire lójú gbogbo wa máa rí o. Ó tún dọjọ́ míì ọjọ́ rí.